ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì jígí alára 24. Ó tún ti yà òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ẹ kú ojúmọ́ o, ẹ sì kú dédé àsìkò yìí. Ìròyìn ní ìṣẹ́jú àáyá ni wọ́n sì ti gbọ́ yìí láti ìkànnì jígí alára. Orúkọ tèmi ni Agnes Olúwatósìn. Agbẹjọ́rò àgbà àti kọmíṣánná fún ìdájọ́ ní ìpínlẹ̀ Ondo, dókítà Olúkáyọ̀dé Àjùlọ SAN, ti yan àwọn agbẹjọ́rò 273 gẹ́gẹ́ bí olùdámọ̀ràn. Ọ̀gá àgbà ọlọ́pàá tẹ́lẹ̀ rí fún agbègbè kejì àti àwọn àṣẹ ìpínlẹ̀ Èkó CSP Dọlápọ̀ Badmus Ọpẹ́yẹmí ti ṣe ìfilọ́lẹ̀ láti bọ́ tọkọtaya àgbàlagbà kan fún ọdún kan. Àjọ tó ń rí sí ètò ẹ̀kọ́ òfin the Nigerian Bar Association Institute of Continuing Legal Education kéde ètò ìdánilẹ́kọ̀ọ́ ọjọ́ mẹ́wàá tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ kẹta oṣù kẹrin ọdún 2024. Gbajúgbajà alátakò ẹ̀rọ ayélujára Martins Vincent Otse tí wọ́n ń pè ní Very Dark Man ti gba òmìnira padà kúrò ní agodo ọlọ́pàá ní ìlú Àbújá. Mínísítà fún iná mọ̀nàmọ́ná Adébáyọ̀ Adélábù lọ́jọ́ àìkú sọ pé ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò kópa nínú ìdìbò ìjọba ìbílẹ̀ tó ń bọ̀ ní ìpínlẹ̀ náà. Abẹnugan iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè Nàìjíríà Lieutenant General Taoreed Lẹ́gbọ́já ti fi dá àwọn orílẹ̀‐èdè Nàìjíríà lójú pé àwọn òṣìṣẹ́ ológun ti pinnu láti fòpin sí àwọn agbésùnmọ̀mí, àwọn jàǹdùkú àti àwọn ọ̀daràn mìíràn. Olùforúkọsílẹ̀ ti JAMB ọ̀jọ̀gbọ́n Ishaq Olóyèdé ti ṣàpèjúwe àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́sìn ṣùgbọ́n tí wọn kò ṣe tọlọ́run dáadáa. Àwọn olùgbé Okwama, Ọmọ́sùọmọ àti àwọn àwùjọ mìíràn ní agbègbè ìjọba ìbílẹ̀ Gúúsù Ugeli ní ìpínlẹ̀ Delta sì wà nínú igbó látìgbà tí wọ́n ti pa àwọn ọmọ ogun 17. Wọ́n sì ti fi àtẹ̀jíṣẹ́ ìjayà ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gómìnà Sheriff Oborevwori láti gba ẹ̀mí wọn là. Ẹrù gbèsè tí gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Kaduna El-Rufai gbé sílẹ̀ ti jẹ́ kó di ìnira fún ìṣèjọba lọ́wọ́lọ́wọ́ láti san owó oṣù àwọn òṣìṣẹ́ ìjọba. Gómìnà lọ́wọ́lọ́wọ́ gómìnà Uba Sani ló sọ èyí. Ó ṣeé ṣe kí àwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú abẹ́lé kan dáwọ́ iṣẹ́ dúró látàrí iye owó epo ọkọ̀ òfurufú tí ó peléke sí èyí tí wọ́n mọ̀ sí Jet A1. Àjọ tó ń rí sí èlò agbára the Energy Commission of Nigeria ti sọ pé ó yẹ kí wọ́n fún àwọn obìnrin orílẹ̀-èdè ní ìdánilẹ́kọ̀ọ́ láti dín ìpèníjà oúnjẹ sísè kù. Aṣáájú ọ̀nà ẹgbẹ́ òṣèlú APC ti National Caucus Olóyè Sam Nkire ti gba gbogbo àwọn gómìnà ní ìmọ̀ràn láti ṣe ohun tí gómìnà ìpínlẹ̀ Abia Dr. Alex Otti ṣe láti san owó àwọn olùkọ́, owó òṣìṣẹ́ ìjọba àti àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì. Mínísítà fún iṣẹ́ Dave Umahi lọ́jọ́ àìkú sọ pé òun gba ìṣípayá láti ọ̀dọ̀ Ọlọ́run pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò lo ọdún 8 gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Olórí imam mọ́ṣáláṣí ti Wálà Jumat ní Benin Kebbi ìpínlẹ̀ Kebbi Alhaji Rufai Ibrahim ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ látàrí àríyànjiyàn tó jẹyọ lórí 500,000 owó ẹ̀bùn Ramadan tí gómìnà Nasir Idris fi ránṣẹ́ sí àwọn olórí ìmáàmù ìpínlẹ̀ náà. Iléeṣẹ́ ìjọba tó mójútó ọ̀rọ̀ gbèsè ìyẹn Debt Management Office sọ pé àwọn gómìnà ìpínlẹ̀ 13 kan ní orílẹ̀-èdè Nàìjíríà ti jẹ gbèsè owó tó tó 250 billion naira láàrin oṣù 6 lórí àlééfà. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan Desmond tí ó ti lò bíi ọdún 14 ní ilẹ̀ òkèèrè ó jáde láyé ní ọjọ́ kejì tí ó ṣe àbẹ̀wò sí abúlé bàbá rẹ̀ látàrí pé kòkòrò kan ta. Àkókò tí àwọn ènìyàn ń gba ìbátan tàbí ẹbí sọ́dọ̀ láti tọ́ ti kọjá látàrí ọ̀wọ́n gógó gbogbo ohun èlò oúnjẹ àti ìgbé ayé tí kò dẹrùn. Ọmọ ìpínlẹ̀ Benue kan arákùnrin Sunday Oga ní ìròyìn fi yé wa pé ó rì sínú odò Eyinwa ní ìjọba ìbílẹ̀ Odògbolú nípínlẹ̀ Ògùn lọ́jọ́ Àbámẹ́ta. Àwọn ọlọ́pàá sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí rẹ̀. Kọmíṣánná fún àyíká àti omi ní ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Tòkunbọ̀ Wahab ti sọ pé òjò àrọ̀dá yóò rọ̀
lọ́dún 2024 ní ìpínlẹ̀ náà. níṣe ni ọ̀rọ̀ tún bá ibòmíràn yan lórí ọ̀rọ̀ ikú Mohbad tí ìwádìí sì ti ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí rẹ̀. Mohbad ló já Ibale mi ò sì lè ṣe àyẹ̀wò DNA kankan fún ọmọ mi. Aaya olóògbé Mohbad Wùmí Alọ́ba ló sọ èyí. Ròyìn fún ìṣẹ́jú Aaya tòní òní jù báyìí lọ. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Agnes Olúwatósìn. Ẹ kú ọdún. Ní ìṣẹ́jú Aaya ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú Aaya. Ìkànnì jígí alára 24. Ó tún ti yá òun ẹja jọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú Aaya.